Kú dédé àsìkò yìí, orúkọ tèmi ni olùkọ́ Akínlábí. Ní èní a ó máa ṣe àgbéyẹ̀wò àwọn oríṣiríṣi àwọ̀ ní èdè Yorùbá. Ní ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì, a ní ohun tí à ń pè ní primary colours of pigment. These primary colours of pigment are in form of colours that are used in art and design. We also have primary colours of light. Ní àwọ̀ tí a fi ń kun nǹkan, àwọn primary colours náà jẹ́ mẹ́ta. Àkọ́kọ́, tá ń pè ní red. Yorùbá red ni àwọ̀ pupa. Ẹ̀kejì, blue, àwọ̀ olómi aró. Ẹ̀kẹta, yellow, àwọ̀ ìyèyè tàbí àwọ̀ pupa rúṣúrúṣú. However, in primary colours of light, we have red, blue, and green. Àwọn àwọ̀ oríṣiríṣi iná tí a ní ni àwọ̀ pupa tí a pè ní red, àwọ̀ olómi aró tí a pè ní blue, àti àwọ̀ ewéko tí a pè ní green. For secondary colours of light, we have red plus blue will give us magenta. Ní àwọn àwọ̀ iná tí pupa bá papọ̀ mọ́ àwọ̀ olómi aró, ó máa fún wa ní àwọ̀ tí à ń pè ní àwọ̀ elése àlùkò. Tí pupa bá papọ̀ mọ́ àwọ̀ ewéko, ó máa fún wa ní àwọ̀ pupa rúṣúrúṣú. When we have red light plus green light, it will give us yellow light. Ní ẹlẹ́ẹ̀kẹta, tí àwọ̀ olómi aró bá papọ̀ mọ́ àwọ̀ ewéko, ó máa fún wa ní cyan. Kí ni à ń pè ní cyan ní èdè Yorùbá? Ẹni tó bá mọ̀ kó kọ sínú comment section ní abẹ́. Ẹ̀bùn kékeré wà fún ẹni tí ó bá gbà. Níbi ni a ó máa fi àdàgbà ètò ní sí. Ẹ ṣé púpọ̀, ó dìgbà kan náà.